Koiki Media bringing the work close to your doorstep. A very good morning to every one of you, home and abroad. Gbogbo ọmọ Yorùbá líle lóko lẹ́yìn odi. Àṣẹ mega rally wa, mega super mega rally wa. Ó ní ẹ ti wò ní ìlú Èkó ní Ọjọ́ta. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a dá ọjọ́ pé a dá ọjọ́ náà dẹ̀ kò. A ti wà nílùú Èkó sí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a wá béèrè fún ẹ̀tọ́ wa ni. Ẹ̀tọ́ wa la wá béèrè fún. Àwa àbátìjà wa. Ọmọlúàbí ni wá. A ń ṣe jàgídíjàgan. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a mú ọjọ́ náà dẹ̀ kò. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílé lóko tẹ́ wà ní ojú ọ̀nà. Ẹ darapọ̀ mọ́ wa ní Ọjọ́ta. A wà ní Ọjọ́ta, ẹ darapọ̀ mọ́ wa. Ọmọ Yorùbá ni wá. Ẹ̀tọ́ wa la wá béèrè fún. Òmìnira àkókò dẹ̀ ti wá tó láti pé ká jáde kúrò nínú Nàìjíríà. Ká jáde kúrò nínú Nàìjíríà. Ẹ̀tọ́ wa la wá béèrè fún. Ẹ̀tọ́ wa la wá béèrè fún o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a wà àti péjúpéjọ síbí. Ẹ̀yin tẹ́ wà lójú ọ̀nà, ẹ darapọ̀ mọ́ wa. We are asking for self-determination. A ń ṣe àdàlúrú. A kì í ṣe apàyàn. Ẹ̀tọ́ wa la wá béèrè fún. A wá béèrè fún ẹ̀tọ́ wa ní àkókò dẹ̀ tí wá tó kí ìjọba Nàìjíríà kó fún Yorùbá ní òmìnira. Àkókò ti tó láti pé kó fún wa ní òmìnira. Tó bá fún wa ní òmìnira, àwa ò ní wọlé. Ẹ máa rí wa ní gbogbo state. Gbogbo state tó wà nílẹ̀ Yorùbá pátápátá lẹ ti máa rí wa. Everywhere lẹ ti máa rí wa. Tí a ti máa fọ́ síta, a ti máa fọ́ sójú pópó. Ẹ̀tọ́ wa la wá béèrè fún o. Àkókò dẹ̀ ti wá tó. Tẹ́lẹ̀ a máa ń ṣe, a máa ń padà wọlé. Eré ìta kó ẹsẹ̀ sí yìí. Tá a bá ti ṣe ìfilọ́lẹ̀ tèní ìlú Èkó, ó yá gbogbo state wa. Gbogbo state tí bẹ nílẹ̀ Yorùbá pátápátá láti máa shut down tẹ́ bá fún wa ní òmìnira wa. A wá síbí láti wá béèrè fún òmìnira ara wa ni o. Èkó ìlú bàbá ti wá ní. Àwa la l'Èkó. Ọmọ Yorùbá ló l'Èkó. Ilẹ̀ Èkó belong to Yorùbás. So we are here to ask for our rights, to ask for self-determination. Ká béèrè fún ẹ̀tọ́ wa. Gbogbo ọmọ Yorùbá ẹ túyàyà. Ẹ pàdé wa ní Ọjọ́ta. Ẹ túyàyà. Ẹ máa bọ̀ ní Ọjọ́ta. Ọjọ́ta la wà. Yorùbá nation, no going back ni o. No going back. Yorùbá nation la béèrè fún. A kì í ṣe àdàlúrú o. A kì í pààyàn. Àwa ò kì í gbéyàn pa. A níbọn o. A nádà. A lókúta. Ọlọ́run nìkan la ní. Fúláàgì wa pẹ̀lú bánà wa. Ohun tí a ní àtọ́lọ́run wa. Bàbá ẹ ní ọ̀rọ̀ láti bá wa sọ àbí? Mo kí gan bàbá ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ ṣé lè sọ orúkọ yín fún gbogbo ará ilé? Orúkọ mi ni Pastor Ṣọlá Jésù. Orúkọ mi ni Pastor Ṣọlá Jésù. Láti Èkìtì. Láti Èkìtì. Ní ẹ jọ̀ọ́ ṣé lè sọ ìdí gangan tí a ti rí ìdí pàtàkì tí a ti wá nílé yìí? Ìdí pàtàkì tí a ṣe wá síbí lẹ́yìn ni pé àwa fúnra wa a fẹ́ kúrò ní Nàìjíríà aláṣemọ́. Ó ti sún wa gbogbo wàhálà tán kó wa sí kò sí lè tí a rí níbẹ̀
ọyàn ọkọ rẹ̀ mínísítà for gbogbo àwọn mínísítà tọ́yàn kọ́ gbogbo nǹkan tọ́yàn kò sí lè tọ́yàn mínísítà for defence ni gbogbo nǹkan wọn kò sí nǹkan tí a rí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ mú wa lẹ́rú Fúlàní àmọ́mọ́ wa alùlóko amúyàwó wa abàsùn àdáran àfìjẹ oko wa àwa rí i pé kàkà kéèkì ni wọ́n ṣapápọ̀ ẹkùn oníkálukú á ṣe ọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìdí ẹ̀ lélẹ́yìí tí a ṣe ní àmọ́ Yorùbá àwa ọ̀dọ́ tí yà ń jẹ la sọ wípé à ń lọ ohun tó wà bẹ́ẹ̀ bàbá wa Ahmed Bọ́lá Tinubu ohun tí a fẹ́ kó ṣe kó wá gbàpótí lódùdúwà country kó jẹ́ the first person tá a kọ́ gbàpótí lódùdúwà country nǹkan tá a nílé bàbá wa ní ibi tá a lè lé kò sẹ́ni tó lè fẹ́ aborí gbárí tó bá sọ pé òun fẹ́ contest gbogbo wa la máa dìbò fún afẹ́ kó kọ̀ọ̀kan jẹ́ ẹni àkọ́kọ́ tá a lórúkọ throughout the country ní Odùduwà country ó jẹ́ ẹni àkọ́kọ́ ohun tí a ṣe túnbọ̀ wá nìyẹn advice tí a fún gẹ́lẹ́ nìyẹn. Bàbá wa mo gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu ilẹ̀ kan ẹ ní àwa ọ̀dọ́ ẹ jọ̀ọ́ bàbá bí kò tẹ̀ ṣe é wò iṣẹ́ ọ̀dọ́ tì ní yí báyìí. ní iṣẹ́ ọ̀dọ́ ó ti dàgbà ṣùgbọ́n mo wá wo yí pé ìyà ń jẹ àwọn ọ̀dọ́ lóríṣiríṣi òun ni èmi ṣe ní test nípasẹ̀ àwọn yonka kí Yorùbá Christian Association mo ṣe wá darapọ̀. Ok Yorùbá Christian Association ok àwọn lẹ wá represent ìdílé àwọn wá represent ìdílé. ẹ ṣe gan bàbá wa àmọ̀ràn wo lẹ ní fún àwọn ọ̀dọ́ wa. àmọ̀ràn tí mo ní fún àwọn ọ̀dọ́ wa ni pé kán má jà rárá ó ti bọ́ sí Ọlọ́run ti ní wípé wọ́n á lọ ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ní agbára Ọlọ́run táwọn ọ̀dọ́ bá dẹ̀ débẹ̀ kán má dàbí ti àwọn oníjẹkújẹ kán kówó ìlú lọ sókè òkun lọ sóṣù kán jẹ́ kí òfin tó dára kán jẹ́ kó òfin tó dára kó ṣiṣẹ́ kán jẹ́ lófin tó dára. ní sùúrù mo ní àwọn kan débi bá kó máa gbé kámẹ́rà kó máa gbé wọn kó máa rí lókè. Koiki Media bringing the one close to our doorstep. A very good morning once again. Ìjọba Nàìjíríà ọlọ́pàá Nàìjíríà lè ti rí tí wọ́n ti débí àmọ́ àti ìrí kan gbọ́wọ́ ìjà wa wọn ò wá bá wa jà wọ́n wá secure wa ní lójú títí wa àti ìrí pé bóyá wọ́n wá bá wa jà wọ́n wá secure wa ní gẹ́gẹ́ bí nǹkan tí àwa sì ń rí bíbá ẹ̀ wọ́n ti ń débí ṣùgbọ́n kò sí kankan wọn ò bá wa jà. Gbogbo àwọn ọmọ Yorùbá ní tilé toko tí mo fẹ́ sọ fún wa ni wípé a ti wà ní ọjọ́ tó báyìí ọjọ́ talawa báyìí tí à ń ṣe ìfẹ̀rònúhàn gẹ́gẹ́ bí pé a sọ pé a fẹ́ bọ́ ní oko ẹrú so a ti wà ń bẹ̀ báyìí ṣùgbọ́n nígbà tí láàárọ̀ ìta kọ́kọ́ bọ́ ta kọ́kọ́ gbé àsíá wa síta bẹ̀rẹ̀ sínú fly àwọn bánà wa DPO wa bá wa ó ní kí ló ṣẹlẹ̀ kí la fẹ́ ṣe ibà á dẹ̀ ṣàlàyé fún pé a fẹ́ bọ́ lóko ẹrú pé àwa ò ṣe kínní ó wá ń dà láti sọ fún wa wípé káwa máa àwa ṣà sọ pé ó ń dà láti sọ fún wa wípé a lè ṣe nǹkan kan bọ̀ a sọ fún pé òun kọ́ ló máa dá wa lọ́wọ́ dúró but tí àwọn èèyàn wa bá ti dé tán rísì tá a fi ní sùn tá a ti fi bọ́ sí títì ni pé táwọn èèyàn wa bá ti dé làbá tó bọ́ sí títì torí káwọn èèyàn lè rí ọ̀nà wọlé bọ̀ nísìnyí wọ́n á ṣàkíyèsí wípé ẹ jẹ́ kí wọ́n máa rí àwọn RRS àwọn ọlọ́pàá location 409 wọ́n ti ń sọ̀ráǹdì wa wọ́n ti wà ń bíbá ìsìn so mo fẹ́ kẹ́ máa rí lókè kẹ́dẹ̀ máa tètè gbégbèsè lórí ẹ̀ wọ́n ti park sí àárín ọ̀nà báyìí orúkọ tèmi ò yí padà èmi ọmọ yín náà ni Saoty Igboho young patron Saoty Igboho ló ń bá yín sọ̀rọ̀ ní tilé toko bàbá mi Sunday Igboho ṣà bá mi Professor Banji Akintoye bàbá mi Àrólé 1010 mo kí yín o so a pè yín sí àkíyèsí kẹ́ máa wọ́ṣọ àwọn àbí bye but màá ní kí wọ́n lọ síbẹ̀ yẹn sì kẹ́ rí àwọn mọ́tò wọn tó ń páàkì lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ti ń sọ̀rọ̀ àǹtí wa díẹ̀díẹ̀ bọ̀ àwa náà wà lákọ afẹ́káwọn èèyàn wá wọlé wọn tó dá wa dúró but ọ̀dà tẹ́ bá ti fún wa la máa tẹ̀lé. Koiki Media bring the world close to our doorstep. A very good morning once again. Àwa bí àṣerálì wa ẹ darapọ̀ mọ́ wa gbogbo ọmọ Yorùbá tó ń fẹ́ láti pé kóun gbòmìnira tó ń fẹ́ láti pé kóun bọ́ kúrò lóko ẹrú ẹ darapọ̀ mọ́ wa ẹ jájọ ṣe kájọ jẹ kájọ ṣe kájọ jẹ ká wà nínú àlàáfíà ká gbé ìgbé ayé àlàáfíà kí Fúlàní yé pa wá mọ́ ká gba òmìnira kúrò nínú oko ẹrú kí ìran kan máa jẹ ìgbádùn táwọn kan máa jẹyà àfẹ́rú ẹ̀ mọ́ òmìnira la wá bí láti wá béèrè fún
ẹ máa bọ̀ ẹ wá darapọ̀ mọ́ wa gbogbo ọmọ Yorùbá rere gbogbo ọmọ Yorùbá tòótọ́ ẹ wá darapọ̀ mọ́ wa ibi la wà Ọjọ́ta ló ń pè bí ìlú bàbá tiwa ni bàbá tiwa ló ní bí ilẹ̀ tẹ́ ẹ wò yìí ó belong to Yorubas not Fulani not other tribe this very land belong to Yorubas so ẹ máa bọ̀ Ọjọ́ta la wà kò sí kankan tó dúnmọ̀ orúnugbó peaceful rally la wá ṣe láti béèrè fún ẹ̀tọ́ wa lábẹ́ ti pé kọ́dẹ̀ fún wa lọ́wọ́ tá a wà báyìí àwa bí láti wájà o àwa ò bẹ́ anybody jà àwa àníbọn ànádà àní kankan peaceful rally la wá ṣe ẹ máa bọ̀ nílé lóko lẹ́yìn odi gbogbo èèyàn wa ẹ máa bọ̀ Ọjọ́ta la wà ẹ darapọ̀ mọ́ wa ká pọ̀ jù báyìí lọ kájọ ṣe kájọ jẹ́ òun ló dáa jù ẹ jáde síta kẹjẹ ká bèrè fún ẹ̀tọ́ wa Koiki Media bring the work sorry it's not forever solidarity forever solidarity forever you shall always fight for our rights solidarity forever solidarity forever solidarity forever you shall always fight for our rights solidarity forever solidarity forever solidarity forever you shall always fight for our rights solidarity forever solidarity forever solidarity forever you shall always fight for our rights àwọn náà fídíò wà máa fídíò solidarity forever solidarity forever we are always fight for our right. Koiki Media bring the work close to us. Lílé lóko lẹ́yìn òdi gbogbo ẹ̀yọ̀ wa ẹ máa darapọ̀ mọ́ wa a wá síbí láti wá bèrè tọ́ wa ní o àwa ò kì í ṣe àdàlúrú àníbọn àdáda àní kankan tá a fi kì í ṣe àwa ò wá bí láti wá jà àwa bí láti wá bèrè fún ẹ̀tọ́ wa ni àwa ń pe gbogbo ẹ̀yin tẹ́ ṣì wà nù yàrá tẹ́ ń sọ̀dí mọ́lé tẹ́ ẹ rò bóyá nǹkan kan wà bẹ́ẹ̀ kò sí kankan tó wà nílùú Èkó tí a ní ṣe rálì láti béèrè fún ẹ̀tọ́ wa pé ìyà tá a jẹ yìí ó ti pọ̀ jù wípé àwa ò tún lọ fún ìdìbò míì mọ́ ohun tí à ń sọ nìyẹn à ń sọ fún wọn pé àwa ò tún lọ fún ìdìbò míì mọ́ àdìbò mọ́ ohun tí à ń sọ fún wọn nìyẹn à tún lọ fún another election mọ́ so Koiki Media bring the work close to us. A very good morning once again. Confirm, my brother. Thank you. You are blessed. Ọmọ Yorùbá rere. Ẹ ká padà sílé. Ìyàwó làkọ̀ tí kò lọ. Àwọn gómi làkàná. Iléyá o, ọmọ Odùduwà iléyá. Iléyá o, ọmọ Odùduwà iléyá. Onílò sí onílò àbí àlèlò. Àjò lè dàbí ilé. Ẹ jẹ́ ká ṣọwọ́ pọ̀ ká bímọ ṣọ̀kan. Àti ayé Yorùbá yìí ti kúrò wá ní ọba àlàyé. Ìbò mìíràn tí a lè lọ, àjò lè bá bí ilé. Ẹ̀yẹ́ kẹ́lẹ́ wá kọ́, bí mo jẹ́ mọ̀ ọdún wa, èwo lẹ́jọ́ yìí. Bí mo jẹ́ mọ̀ ọdún wa, èwo lẹ́jọ́ yìí. Bí mo jẹ́ mọ̀ ọdún wa, èwo lẹ́jọ́ yìí. Òdìgbà tẹ́ bá ṣe àmẹ̀bọ̀. Òdìgbà tẹ́ bá ṣe àmẹ̀bọ̀ o. Bí mo jẹ́ mọ̀ ọdún
ìgbà tẹ́ ẹ bá ṣe àmẹ́kọ́ mímọ́ jọmọ Olúwa èrò lọ́jọ́ ìsinmi. ẹ̀dùn mímọ́ ìwà kẹ́kẹ́. Koiki Media bringing the work close to your doorstep. A very good morning once again. Ìlú Òkòlà wà tí a ti ń pe gbogbo àwọn èèyàn wa ẹja ṣe kájọ jẹ kó lè dáa. Ìyà yìí pọ̀ jù, ìyà yìí tó gẹ́, ìyà yìí tó gẹ́ o. A lọ fún another election. À ń sọ Nàìjíríà lè lọ ṣe election bọ̀ nílẹ̀ Yorùbá àwa ò ṣe mọ́. Yorùbá nation, Yorùbá nation làwọn ń fẹ́. Yorùbá nation làwọn fẹ́. Yorùbá nation làwọn fẹ́ o. A fẹ́ nǹkan míì tó yàtọ̀ sí Yorùbá nation. Àwa ò lọ fún ètò ìdìbò mọ́. A dẹ̀ ń fi àkókò yà fi ń ké pe àwọn tí ò tí ì yé ohun tí à ń béèrè fún because ohun tí à ń sọ yìí gbogbo alájọ máa jẹ àǹfààní ẹ̀ tájọ máa jọrọ̀ inú Yorùbá nation tá à ń sọ yìí. Ọmọ Yorùbá mo ké pè yín ẹ máa bọ̀ ẹ jẹ́ ká jọ ṣe kínní. Yes, ṣó yẹ káwọn bá kó jìyà káwa ọmọ ká tún gbé, ṣó yẹ káwa kí àwọn bàbá wa kọ́ ti jẹ̀yàjẹ̀yà káwa ọmọ ká tún gbé. Àwa ọmọ ta tún sọ iná àwa náà tún bímọ o ká tún wá máa sọ wípé a tún fẹ́ máa hand over léwọ̀n ọmọ táwa bí. Èmi mo tàka òṣì dànù, èmi tàka ìdànù, èmi ò ní jẹ́ ṣe irú ẹ̀, èmi ò ní yẹ hand over ohun burúkú léwọ̀n ọmọ tèmi bí. Ẹja àjọ jáde síta ká béèrè fún ẹ̀tọ́ wa. Ohun tí mò ń wò in fact ó yẹ kí ibi báyìí kó má gba ẹsẹ̀ mọ́. So lóòótọ́ àwọn èèyàn wá sì wà lójú ọ̀nà ṣùgbọ́n kíkèrò èkó lásán nígbà tí bẹ̀rù mọ́ ẹ̀tọ́ yín lẹ́ béèrè fún. Nígbà tí kóòtù gan ó ti sọ pé a ní ẹ̀tọ́ láti béèrè fún, a ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti béèrè fún ẹ̀tọ́ wa lélẹ̀ tó lóyìnbó ń pè ní self determination. Kí ló wá dé ẹ̀yìn wa, kí ló dé tẹ́ ń bẹ̀rù? Irú ọjọ́ ìní èmi ń wò pé bó jẹ́ ibi iṣẹ́ wa ká fi kalẹ̀ ká fi ẹ̀kan ká fi ṣẹ̀kan ká jà fún òmìnira ká lè gbé ìgbé ayé àlàáfíà ká bọ́ oko ẹrú ọmọ tí ò kàwé tá à ń ṣẹrú wọn. Kí ló dé? Koiki Media bringing the work close to your doorstep. Kíákíá ẹ wo àwọn èèyàn máa tọ̀nà ẹ sì máa rérò. Àwọn èèyàn wa lẹ rí tó ti ń wọlé dé yẹn bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀ ẹ máa rérò ń bí lẹ́ni ẹ má wọ́rí ibi máa dùn. Koiki Media bring the work close to your doorstep. Ó ti dé àsìkò fún ìjàngbara, ó ti wọlé wá. Gbogbo ọmọ Yorùbá ẹjá gbáradì, ẹjá bóde, ẹjá darapọ̀ mọ́ ìwọ́de wọ́rọ́wọ́ tó ń lọ, ẹjá darapọ̀ mọ́ ìwọ́de wọ́rọ́wọ́ tó ń lọ. Ká ja ìjàngbara náà lẹ́ẹ̀kan, ká fi ẹ̀kan ṣẹ̀kan, ká gbára wa kúrò lóko ẹrú. Ọmọ Yorùbá ìyà tí a jẹ tó gẹ́, gbogbo ohun tí a ní ó tó wá jẹ. Ẹ jẹ́ ká jáwọ́ lọ́rẹ́.
ò ní bọ̀ àlóhùn tó jù bọ́ lọ. Àwa ò ní bọ̀ àlóhùn tó jù bọ́ lọ. Àwa ò ní bọ̀ àlóhùn tó jù bọ́ lọ. Bọ́lọ́ bàbá yà wèrè. Ẹja ẹja rẹ̀. Àwa ò ní bọ̀ àlóhùn tó jù bọ́ lọ. Tí gbogbo wa ní ọjọ́ àgbọ̀. Tí a lè lọ, àjò lè ra bí ilé. Ẹ̀rọ wá bọ̀ tàbí mọ̀sọ̀kọ́. Ìyá wa súnmọ́ bí. Èèyàn kan kí mo rí pé èèyàn kan kí àwọn obìnrin tó wà lẹ́ẹ̀rí wọn bíbà ẹ̀ pé òun láìkì wọn pé wọ́n jáde ẹ jọ̀ọ́ mo wá kẹ́ bá wa kí gbogbo àwọn èèyàn wa kẹ́ bá wa àdírẹ́sì wọn ẹ jọ̀ọ́ kí lorúkọ yín ìwáyà wa. Orúkọ mi ni Báwo Charity láti Ìlàjẹ local government ní Ondo state. Obìnrin bí ọkùnrin ló ń sọ̀rọ̀. A fẹ́ gbòmìnira la fi wá sí Èkó ní ojú ọ̀tá láàárọ̀ yìí torí a ò fẹ́ ṣerú mọ́, a ò fẹ́ kí àwọn Fúlàní ká kó wa lẹ́rú. Ìyà tá ń jẹ yìí ti tó, a ò fẹ́ ìdààmú mọ́, a fẹ́ gbòmìnira, a fẹ́ dúró ṣọ̀kan, a fẹ́ dúró ṣọ̀kan. Ṣe Yorùbá náà èsì ní wọn náà ó yẹ máa ń yìí wọ. Àwọn Yorùbá gan àwọn la máa ń kó bára wa. Àwọn la máa ń kó bára wa. Ẹ wo wọ́n ti dà wá rú o wọ́n ti bẹ̀rẹ̀ sí yìnbọn tiwa. Ẹ wo gbogbo wọ́ọ̀d gbogbo ọmọ Yorùbá wọ́n ti bẹ̀rẹ̀ sí yìnbọn tiwa o wọ́n ti bẹ̀rẹ̀ sí yin tíá gáàsì yìnbọn wọ́n yin tíá gáàsì wọ́n yìnbọn. Ẹ dúró wọ́n ti bẹ̀rẹ̀ sí yan tíá gáàsì wọ́n ti bẹ̀rẹ̀ sí yìnbọn o. Wọ́n ti fọ́ ọlọ́jà. Wọ́n ti bẹ̀rẹ̀ sí yìnbọn o. Wọ́n ti bọ̀. Wọ́n ti bọ̀.
gbogbo èèyàn wa Koiki Media bring the work close to our doorstep. Wọ́n ti yìnbọn mọ́ wa ìbọn ṣé bulẹ̀ náà yìn o ṣé bulẹ̀